ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́ àbámẹ́ta ọjọ́ karùn-ún oṣù ọ̀wàrà ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún. ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. orílẹ̀-èdè olómìnira tiwantiwa tí yorùbá ti jáde kúrò lára nàìjíríà kì í ṣe ara nàìjíríà mọ́. orílẹ̀-èdè olómìnira tiwantiwa tí yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira ṣèjọba ara ẹni. òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí yorùbá kingdom, yorùbá nation, yorùbá land, yorùbá country. kò sí ìpínyà kò dẹ̀ sí division ní ilẹ̀ yorùbá. under democratic republic of the yorùbá DRY ni gbogbo wọn wà. Olódùmarè tó dá wa ní ọmọ Yorùbá, Ọlọ́run tó ṣẹ̀dá wa sí ilẹ̀ Yorùbá, Ọlọ́run tó ní ká máa jẹ́ ọmọ Yorùbá, Ọlọ́run tó dá ẹ̀jẹ̀ wa ní ẹ̀jẹ̀ ọmọ Yorùbá, ọba tó dá akọ tó dá abo sí ilẹ̀ Yorùbá, Ọlọ́run tó ní ká máa jẹ́ ọmọ Yorùbá ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá gangan, Ọlọ́run tó dá ilẹ̀ Yorùbá o, abẹ́ ẹ̀yìn Ọlọ́run pẹ̀lú gbogbo agbára tẹ́ fi ń jẹ́ Ọlọ́run, gbogbo ọ̀nà tẹ́ ẹ bá máa gbé e gbà tí ìjọba àwọn aṣojú ìjọba adélé tí wọ́n á fi wọ sẹkítẹ́rìàtì, nítorí pé àwọn ọmọ aládé àwọn ọmọ Yorùbá gangan ní ìjọba, ṣùgbọ́n àwọn aṣojú wa tí ó yẹ kó wọ sẹkítẹ́rìàtì, gbogbo agbára tẹ̀yìn Ọlọ́run máa lò láti fi gbé àwọn aṣojú ìjọba wa wọ sẹkítẹ́rìàtì. Ọlọ́run Olódùmarè bàbá bá wa ṣe, Olódùmarè bá wa ṣe ní kọ́kán, ọba àwọn ọba bá wa ṣe ní kọ́kán, Olódùmarè tó dá ilẹ̀ Yorùbá bá wa ṣe ní kọ́kán, ọwọ́ agbára tẹ́ fi ń jẹ́ Ọlọ́run bá wa fi gbé aṣojú ìjọba ilẹ̀ Yorùbá bá wa fi gbé wọn wọ sẹkítẹ́rìàtì láti lè lọ ṣe ètò ìmúṣẹ tẹ́ḿpìlẹ̀tì tí ẹ ti ọwọ́ màmá wa Mọ́dúpẹ́-Onítìrí gbé kalẹ̀. tẹ́ḿpìlẹ̀tì yìí gangan ni àwọn aṣojú ìjọba wa fẹ́ lọ gbé kalẹ̀ ní sẹkítẹ́rìàtì láti lọ fi díẹ̀ múlẹ̀. gbogbo ohunkóhun tó bá máa ná ẹ̀yìn Ọlọ́run láti lè jẹ́ kí àwọn aṣojú ìjọba ilẹ̀ Yorùbá láti lè fi gbé tẹ́ḿpìlẹ̀tì yìí kalẹ̀ gẹ́gẹ́ bí ìpìlẹ̀ fún àwa ọmọ Yorùbá. Ọlọ́run gbogbo ohun tó bá máa ná yín Ọlọ́run dé kẹ́ ẹ ṣe. àwa gbàdúrà wípé gbogbo ohunkóhun tó wà nínú tẹ́ḿpìlẹ̀tì yìí Olúwa òun gangan la fẹ́ kó fìdí múlẹ̀. ohunkóhun ò gbọdọ̀ yẹ tẹ́ḿpìlẹ̀tì tí màmá Mọ́dúpẹ́-Onítìrí tí ẹ fi rán màmá Mọ́dúpẹ́-Onítìrí sí wa. agbára kágbára kankan ò gbọdọ̀ yẹ Ọlọ́run. tá a bá wá rí ẹnikẹ́ni tó dábàá ẹ̀ tàbí tó rò lérò tàbí tó gbìyànjú ẹ̀ láti fẹ́ yí padà láti wákàtí tí àwọn aṣojú ìjọba ilẹ̀ Yorùbá bá ti gbé e kalẹ̀, gbogbo ẹnikẹ́ni tó bá lóun máa yí padà Olúwa jẹ́ kó fi ẹ̀mí ẹ̀ ṣètùtù. àwa gbàdúrà adámájẹ̀mú pẹ̀lú ẹ̀yin Ọlọ́run wípé tẹ́ḿpìlẹ̀tì yìí ni àwọn ọmọ Yorùbá máa lò. tẹ́ḿpìlẹ̀tì yìí la máa nǹkan tó wà nù tẹ́ḿpìlẹ̀tì yìí la máa ṣe. a ò ní padà sí láéláé títí táyé máa fi parẹ́. adámájẹ̀mú pẹ̀lú ẹ̀yin Ọlọ́run pé ohunkóhun agbára kágbára ipákípá ènìyàn kí ènìyàn kò ní yí ohun tó wà ní tẹ́ḿpìlẹ̀tì yìí padà. ohun tí ẹ̀yin Ọlọ́run fi rán màmá Mọ́dúpẹ́-Onítìrí sí wa tó wà ní tẹ́ḿpìlẹ̀tì yìí la máa lò títí láéláé. ó àṣẹ ní tèbàrẹ̀. ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀: ẹ má ṣe gba irúgbìn GMO lọ́wọ́ ẹnikẹ́ni. ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni. àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tí ó bá jẹ ẹ́. bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́. àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́. fún ìdí èyí, ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀, ẹ̀sùn ìpànìyàn ni o. nítorí náà a rọ gbogbo ẹ̀yin indigenous Yorùbá people IYP ti Democratic Republic of the Yorùbá DRY wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn, ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tí ó fún wọn àti ẹni tí ó gbà á
apànìyàn ni àwọn méjèèjì. Ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tó wà lọ́wọ́ yín. a fẹ́ kí àwa ọmọ Yorùbá ó mọ̀ wípé tẹlifíṣàn tí à ń lò IYPDRY-TV àti ìwé ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY tí ọmọ Yorùbá ni o. Ọmọ Yorùbá ló ní méjèèjì, kì í ṣe fún ẹnì kankan. Ara ìgbékalẹ̀ fún ìran Yorùbá ni. Àkọ́kọ́ irú rẹ̀ sì ni ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Ara ìgbésẹ̀ tí màmá wa mrsmudupeonitirimkoabiola gbé ni. Gbogbo ohun tí a bá fẹ́ gbọ́ nípa orílẹ̀-èdè wa, ibẹ̀ ni a ó ti gbọ́. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà lè lọ síbẹ̀ láti mú èyí tí ó bá wù wọ́n fún ètò wọn láti bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀, nítorí pé kì í ṣe fún ẹnì kankan rárá. Ọmọ Yorùbá ló ní méjèèjì. èyí ni ìkéde láti ẹnu olórí ìjọbaadele orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá DRY, bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ́, sí gbogbo orílẹ̀-èdè pátápátá káàkiri àgbáyé. Ẹnikẹ́ni tí ó bá buwọ́ lu àdéhùn-kádéhùn ní ilẹ̀ Yorùbá DRY pẹ̀lú Nàìjíríà, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tàbí iléeṣẹ́ tàbí àjọ tàbí orílẹ̀-èdè, ohun tí ojú rẹ̀ bá ti rí kí ó faramọ́. Èyí rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo àgbáyé pẹ̀lú Nàìjíríà fúnra rẹ̀ ni ẹ mọ̀ pé Democratic Republic of the Yorùbá DRY kò sí ní abẹ́ Nàìjíríà mọ́. Nàìjíríà ń fi ipá dúró lórí ilẹ̀ DRY ní encroachment. Ẹ sì mọ eléyìí. Àdéhùn-kádéhùn tí ẹ bá buwọ́lù pẹ̀lú Nàìjíríà kò kan orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY, nítorí ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá ti kúrò lára Nàìjíríà láti 20 oṣù Bélú 2022. Ìkéde yìí lọ fún gbogbo àgbáyé pátá láì fi ẹnikẹ́ni tàbí àjọ sílẹ̀. Nítorí èyí, ẹ̀yin àjọ ayánilówó àgbáyé IMF, ẹ fiyèsí. Bákan náà, gbogbo ẹ̀yin olùdókòwò káàkiri àgbáyé. Kò sí ohunkóhun tí ó kan Democratic Republic of the Yorùbá ní àdéhùn kankan tí ẹnikẹ́ni bá ní pẹ̀lú Nàìjíríà tí ó jẹ́ pé wọ́n fi ipá dúró sórí ilẹ̀ DRY ni. Ẹ má ṣe ṣírò orílẹ̀-èdè Yorùbá mọ́ gbèsè kí gbèsè tí Nàìjíríà bá jẹ yín. Kí ilé ìfowópamọ́ àgbáyé World Bank ó fi iyè sí ìkéde yìí gidi. Orílẹ̀-èdè Yorùbá DRY kò sí ní abẹ́ Nàìjíríà mọ́. A ti bẹ̀rẹ̀ ìjọba tiwa. Ìkéde yìí lọ sí gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé. Ẹ fiyèsí o, ìyàtọ̀ wà láàrin orílẹ̀-èdè Yorùbá DRY àti Nàìjíríà. Nàìjíríà tí ẹ ní àdéhùn-kádéhùn pẹ̀lú ní kí ẹ kọjú sí o. Kò sí ohun tí ó kan DRY tàbí ibikíbi nílẹ̀ Yorùbá pẹ̀lú àdéhùn-kádéhùn tí ìbá wà láàrin ẹ̀yin àti Nàìjíríà. Gbogbo orílẹ̀-èdè, agbaṣẹ́ṣe tàbí olùdókòwò tí ó bá ní àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni tí ó jẹ́ aṣojú fún ìjọba Nàìjíríà tí ó ń jẹ gàba sórí ilẹ̀ Yorùbá DRY, kí ẹ yára mọ̀ báyìí o pé kì í ṣe orílẹ̀-èdè Yorùbá ni ẹ ní àdéhùn pẹ̀lú o. Gbogbo ẹ̀yin tí ẹ bá ní àdéhùn pẹ̀lú ìjọba Dàpọ̀ Abíọ́dún tí ó pera rẹ̀ ní gómìnà ní ìpínlẹ̀ Ògùn, tàbí ìjọba ajẹgàba Adémọ́lá Adélékè tí ó pera rẹ̀ ní gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìjọba tí kò ní ẹ̀tọ́ kankan lórí ilẹ̀ DRY tí wọ́n fi ipá dúró sí ni wọ́n o. Wọn ò kì í ṣe ìjọba DRY o. Wọ́n ń fi yín ta tẹ́tẹ́ ni o. Ẹ̀yin náà tí ẹ mọ̀ pé kò sí ilẹ̀ Yorùbá lábẹ́ Nàìjíríà mọ́, ojú kòkòrò ló ń ṣe yín o. Ajẹgàba ní Nàìjíríà àti Dàpọ̀ Abíọ́dún àti Adémọ́lá Adélékè pẹ̀lú ìjọba tí wọ́n ní wọ́n ń ṣe lórí ilẹ̀ Yorùbá. Ìjọba òfegè, ìjọba tí kò ní ẹ̀tọ́, ìjọba tí ó ń fi ipá dúró sórí ilẹ̀ Yorùbá ni wọ́n.
àdéhùn kádéhùn tí ẹnikẹ́ni bá ṣe pẹ̀lú wọn kì í ṣe orílẹ̀-èdè yorùbá DRY lẹ bá ṣe àdéhùn o. Láti ọjọ́ 12 oṣù igbe 2024 ní ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá DRY ti wà lórí àlééfà. Ìjọba DRY kò dẹ̀ ní àdéhùn kankan pẹ̀lú yín. Àwọn olè, àwọn ajẹgàba tí wọ́n jẹ́ ti nàìjíríà ṣùgbọ́n tí wọ́n fi ìwà ipá, ìwà agbésùmọ̀mí dúró sórí ilẹ̀ DRY ni ẹ̀ ń bá ní àdéhùn. Kò sí nǹkan tó kan DRY níbẹ̀ o. A ò ní àdéhùn kankan pẹ̀lú yín. Ìkéde àti ìkìlọ̀ yìí wá láti ẹnu olórí ìjọbaadele Democratic Republic of the Yoruba DRY sí gbogbo orílẹ̀-èdè àgbáyé. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. Ṣáájú kókó inú ìròyìn náà, ilẹ̀ Gẹ̀ẹ́sì olè. Lábala àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni ipò yíyàn. Dókítà kọjá ààyè rẹ̀ látàrí ìjẹgàba. àṣemáṣe China. àpò ìrẹsì látàrí ebi kẹ̀. ìyà ò dáa lára. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilẹ̀ Gẹ̀ẹ́sì olè tí ó fi ipá àti àrékérekè gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ káàkiri àgbáyé tí wọ́n sì jẹ gàba síbẹ̀ pẹ̀lú ìkónilẹ́rú amúnisìn tí wọ́n ń ṣe káàkiri àgbáyé nígbà náà lọ́hùn-ún títí di àkókò yìí pàápàá ti wá jọ̀wọ́ àwọn erékùṣù Chagos báyìí fún orílẹ̀-èdè Mauritius, èyí tí ó wà ní agbami òkun apá ìlà oòrùn Áfíríkà. Ṣebí Mauritius ló kúkú ní àwọn erékùṣù ọ̀hún tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí àwọn olè Gẹ̀ẹ́sì sọ pé àwọn fẹ́ fún Mauritius ní òmìnira tí wọ́n béèrè fún ní 2022, wọ́n ní àyàfi tí Mauritius bá fi àwọn erékùṣù Chagos sílẹ̀ fún Gẹ̀ẹ́sì láti máa tẹ̀síwájú ìṣàkóso níbẹ̀. Àbẹ́ òrí ló wá di màá kúrò nílé ẹ ṣùgbọ́n ìyàwó ẹ máa bá mi kúrò ní tipá. Bí Mauritius ṣe gba òmìnira àbùkù níjọ́ náà lọ́hùn nìyẹn. Ṣùgbọ́n báyìí ilẹ̀ Gẹ̀ẹ́sì ti dá ìṣèjọba àwọn erékùṣù Chagos padà fún Mauritius bó tilẹ̀ jẹ́ pé wọ́n sì ní àwọn ẹrù síbẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìkànnì YouTube tí a ti rí ìròyìn náà First Post ṣe sọ, ó ṣe jẹ́ ní àkókò yìí gangan ní ilẹ̀ Gẹ̀ẹ́sì jọ̀wọ́ nǹkan fóní nǹkan. Ó yẹ kí àwa náà ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People IYP ti Democratic Republic of the Yoruba DRY ó béèrè irú ìbéèrè yìí, ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ Olódùmarè ó yé wa. Ṣé a ti wá rí báyìí irú iṣẹ́ tí àdúrà àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá ń ṣe? Lóòótọ́ àti ní òdodo, àwa ni ìmọ́lẹ̀. Ohun tí àwọn ará ìlú Mauritius kò rí gbà láti iye ọdún wọ̀nyí wá, òun ni wọ́n mọ̀ rí wẹ́rẹ́ yìí nípasẹ̀ ìfarahàn oore ọ̀fẹ́ Olódùmarè lórí àwa IYP ti DRY. Ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yoruba DRY, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé lórí òtítọ́ àti òdodo ni a gbé ìpìlẹ̀ wa lé. Nítorí náà kò ní sí ojúṣàájú nínú gbogbo ohun tí a bá ń ṣe, pàápàá ní àkókò yíyan adarí tàbí aṣojú, yálà ní ilé-iṣẹ́ tàbí nínú ètò ìṣèjọba. Àwọn ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People IYP nìkan ni yóò máa wà ní ipò aṣíwájú ní orílẹ̀-èdè wa. Gẹ́gẹ́ bí màmá wa ìyáàfin mrsmudupeonitirimkoabiola ṣe máa ń sọ wípé lẹ́yìn Ọlọ́run, Olódùmarè Yorùbá ni àkọ́kọ́. Fún ìdí èyí, a ò ní gba àjòjì kankan láàyè láti wà ní ipò adarí, aṣojú tàbí aṣíwájú ní orílẹ̀-èdè DRY. Bẹ́ẹ̀ sì ni kò ní sí àyè fún àgàbàgebè, gbígba owó ẹ̀yìn tàbí ojúṣàájú nínú ètò ipò yíyàn. Ẹni tí ipò náà bá tọ́ sí tó sì ní àtìlẹ́yìn àwọn ará ìlú jùlọ ni yóò jáwé olúborí, nítorí pé bákan náà ni gbogbo wa,
àparò kan kò ní ga jù kan lọ ní ilẹ̀ Yorùbá. ṣebí ìjẹgàba ìjọba agbésùmọ̀mí nàìjíríà lórí ilẹ̀ olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá DRY ló fa ìwà ọmọ ìta tí oníṣègùn òyìnbó kan hù ní ilé ìwòsàn ìjọba ní ìjàyè ìlú abẹ́òkúta ìpínlẹ̀ ògùn orílẹ̀-èdè DRY. ṣe ni àgbà dókítà ọ̀hún, ẹni tó jẹ́ abánidámọ̀ràn nínú iṣẹ́ eegun títò, bu ìfọ́tí lu akẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì kan ní ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́ abẹ. ìyẹn ló mú kí ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì kọ ìwé sí àwọn ọ̀gá ilé ìwòsàn láti fi ẹjọ́ sùn, ṣùgbọ́n tí wọn ò rí ìgbésẹ̀ kankan nípa ìṣẹ̀lẹ̀ náà. èyí ló mú kí wọ́n ṣe ìfẹ̀hónúhàn tí kò ní ìjà tàbí ìwà ìpáǹle nínú, gẹ́gẹ́ bí ìròyìn náà ti sọ. gbogbo ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people IYP kí oníkálukú ṣọ́ra, ṣebí ìjẹgàba nàìjíríà lórí ilẹ̀ wa ló fà á tí irú ìwà báyìí fi wáyé. àṣemáṣe gbáà ní orílẹ̀-èdè China àti àwọn iléeṣẹ́ aládàáni rẹ̀ bíi CCECC China Civil Engineering Construction Company àti àwọn mìíràn bẹ́ẹ̀ láti àwọn orílẹ̀-èdè ní Asia ń ṣe báyìí o ní ìpínlẹ̀ Èkó Democratic Republic of the Yorùbá DRY. ìròyìn tí a rí fídíò rẹ̀ lórí YouTube fi hàn gbangba pé ńṣe ni àwọn iléeṣẹ́ aládàáni láti agbègbè Asia wọ̀nyí pẹ̀lú àtìlẹ́yìn àwọn ìjọba orílẹ̀-èdè wọn ń ra ilẹ̀ lọ ràyè ní ìpínlẹ̀ Èkó tí ó sì tún jẹ́ pé pẹ̀lú ìbuwọ́lù tàbí ìfọwọ́sí ìjọba agbésùmọ̀mí Nàìjíríà ni. ohunkóhun tó wù kó jẹ́, ohunkóhun tó wù kó ṣe, nǹkan kí nǹkan ìyówù kí wọ́n ti ṣe, òótọ́ tí ó wà nínú ibẹ̀ ni ìwọ̀nyí. èkínní, ohunkóhun, ìbáṣepọ̀ kí ìbáṣepọ̀, àdéhùn kádéhùn tí ìbáà wù kí Nàìjíríà tàbí ìpínlẹ̀ kankan ní ilẹ̀ Yorùbá nígbà tí a ṣì wà nínú Nàìjíríà, èyí tí ó túmọ̀ sí pé kí ó tó di 20 oṣù Bélú 2022, ohunkóhun tí wọn ìbáà ti ní papọ̀ pẹ̀lú orílẹ̀-èdè mìíràn tàbí iléeṣẹ́ kankan, gẹ́gẹ́ bí màmá wa ìyáàfin mrsmudupeonitirimkoabiola ṣe sọ fún wa, máa jẹ́ ohun àpérò èyí tí àwọn ọmọ Yorùbá máa wò fínífíní láti mọ̀ ṣé ó kàn wá, báwo ló ṣe kàn wá àti èló ló kàn wá níbẹ̀. èkejì, lẹ́yìn ìkéde òmìnira Yorùbá ní 20 oṣù Bélú 2022 títí di àkókò tí a ṣe ìpolongo ìṣèjọba ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá DRY ní ọjọ́ 12 oṣù Igbe 2024, ohunkóhun tí ẹnikẹ́ni, orílẹ̀-èdè kórílẹ̀-èdè tàbí iléeṣẹ́ kíléeṣẹ́ bá ní í ṣe pẹ̀lú Nàìjíríà tàbí ìpínlẹ̀ kankan ní DRY tàbí ẹnikẹ́ni ní ilẹ̀ DRY tí wọ́n ti ṣe é lábẹ́ pé ilẹ̀ Yorùbá ṣì wà nínú Nàìjíríà tí èyí kò sì rí bẹ́ẹ̀ rárá, òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ni o, ìmúlẹ̀mófo ni o, kò kan orílẹ̀-èdè Yorùbá rárá. ẹ̀kẹta, gbogbo àdéhùn àti ohunkóhun tí ẹnikẹ́ni tàbí orílẹ̀-èdè tàbí iléeṣẹ́ tí wọ́n bá ní pẹ̀lú Nàìjíríà tàbí ẹnikẹ́ni, ìjọba tàbí iléeṣẹ́ tí wọ́n ń lo orúkọ ajẹgàba Nàìjíríà ní orí ilẹ̀ DRY lẹ́yìn tí a ti ṣe ìpolongo ìṣèjọba ara ẹni wa, gbogbo ohun bẹ́ẹ̀ jẹ́ ọ̀ràn dídá lábẹ́ òfin DRY. ẹ̀kẹrin, kí gbogbo àgbáyé ó mọ̀ pé ilẹ̀ Yorùbá ti ọmọ Yorùbá ni. nítorí nǹkan wọ̀nyí, ìwọ ni China, ìwọ ni orílẹ̀-èdè kórílẹ̀-èdè tàbí ilé-iṣẹ́ tí ó ń ṣe ohunkóhun ní ilẹ̀ Yorùbá tàbí tí àdéhùn kankan wà tí ẹ dárúkọ ibikíbi ní ilẹ̀ Yorùbá sí, kí ẹ yáa mọ̀ pé kò kan orílẹ̀-èdè DRY, ẹ̀yin ni ẹ máa forí fa. a ò mọ ohun tí ó ṣẹlẹ̀ o,
tàbí ibi gan-an tí ó ti ṣẹlẹ̀. Ohun tí a ṣáà rí lórí ayélujára X sọ pé South West, èyí tí kì í ṣe orúkọ wa ṣùgbọ́n tí àwọn tó ń dáràn máa ń sọ. Dípò kí wọ́n pe orúkọ wa Democratic Republic of the Yoruba (DRY) ni ó ti ṣẹlẹ̀. Ìyẹn bẹ́ẹ̀, nínú fọ́nrán náà ni a ti rí ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n ń bọ̀ láti ibì kan tí gbogbo wọn sì gbé àpò sórí, èyí tí ìròyìn náà sọ pé àpò ìrẹsì ni. Ìwòye wa ni pé àwọn kan ni wọ́n pín fún wọn, gẹ́gẹ́ bí ìròyìn náà pàápàá ṣe sọ pé ebi ló fa èyí. Àánú ṣe ni láti rí àwọn obìnrin, àwọn ìyá ní ìran ọmọ aládé tí wọ́n kún gbogbo ojú títì lọ́tùn-ún lósì tí ojú kò rí ibi tí ọ̀gọ̀rọ̀ èrò náà ti ń bọ̀. Bíi aláìríjẹ tí ó wá kúkú gbà pé kò sí ìtìjú mọ́ kí òun ṣáà ti rí nǹkan fún àwọn ọmọ òun jẹ. Gbogbo ìwọ̀nyí dá lórí fífi ipá dúró sórí ilẹ̀ Democratic Republic of the Yoruba tí Nàìjíríà ń ṣe. Màmá wa, Ìyáàfin Mọ́dúpẹ́-Onítìrí-Abíọ́lá ti fi wá lọ́kàn balẹ̀ pẹ̀lú àánú àtoore-ọ̀fẹ́ Olódùmarè pé àwa ni a máa rẹ́yìn wọn. Ẹ jẹ́ kí a máa gbárùkù ti ìjọba adelé wa, a ti fẹ́rẹ̀ débi tí à ń lọ. Èyí tí ó jẹ́ inú oríkò ilé-iṣẹ́ ìjọba wa gbogbo káàkiri ilẹ̀ Yorùbá, ìgbáyé-gbádùn á wá bẹ̀rẹ̀ ní pẹrẹwu fún gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba People (IYP). Ó kù díẹ̀, ọmọ aládé máa bẹ̀rẹ̀ sí ń gbé ìgbé ayé ìrọ̀rùn. Ọlá àti ọrọ̀ tí Olódùmarè kọ mọ́ wa lára. Ǹjẹ́ a ti ń gbáradì láti ṣe ojúṣe wa ní orílẹ̀-èdè Yorùbá wa yìí? Ṣé a ti lọ sí ilé-iṣẹ́ ayélujára www.democraticrepublicoftheyoruba.com láti fi orúkọ wa sílẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá? Iṣẹ́ tí a fẹ́ ṣe ńkọ́? Ṣé a ti ń ṣe àkójọpọ̀ ìlànà bí a ṣe fẹ́ ṣe é? Ẹ jẹ́ kí a rántí pé owó kò lè jẹ́ ìdìnà fún ohun rere tí a bá fẹ́ ṣe o. Nítorí orílẹ̀-èdè DRY máa ràn wá lọ́wọ́ tí sísan owó padà kò sì ní mú ìnira dání. Olódùmarè má fi ìyà ṣe tiwa nítorí ìyà kì í ṣe omi ọbẹ̀. Fọ́nrán kan ni a rí lórí ẹ̀rọ ayélujára tí ọ̀gọ̀rọ̀ ènìyàn tò láti gba iṣu ẹyọ kan ṣoṣo. A ò mọ ìlú tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ṣùgbọ́n a mọ̀ pé ilẹ̀ Yorùbá ni nítorí èdè Yorùbá ni wọ́n ń sọ. Ìkóríta tí ìjọba ríremọ́ṣe Nàìjíríà bá àwọn ọmọ Yorùbá dé nìyí. Wọ́n fẹ́ kí àwọn ènìyàn rí igá nílẹ̀ báyìí kí wọ́n pè é ní owó. Àwọn ni ó da Fúlàní síta láti máa pa àwọn ènìyàn nínú oko kí wọ́n má bàa lè lọ sí oko mọ́, kí wọ́n sì sọ wọ́n di atọrọjẹ ní ọjọ́ ọ̀la àti láti lè máa darí wọn bó ti wù wọ́n nítorí ẹni tó bá ń fúnni ní oúnjẹ ni ọ̀gá ẹni. Ohun tó bá sì ti sọ ni wọ́n máa tẹ̀lé. Ìjọba afipájẹgàba Nàìjíríà sọ àwa ọmọ aládé di oníbàárà lórí ilẹ̀ baba ńlá wa ní ìlú tí Olódùmarè kẹ́ pẹ̀lú ohun àlùmọ́ọ́nì lóríṣìíríṣìí tí kò sí irú rẹ̀ ní àgbáyé. Ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó gbà wá lọ́wọ́ apanilẹ́kúnjayé Nàìjíríà nípasẹ̀ màmá wa Ìyáàfin Mọ́dúpẹ́-Onítìrí-Abíọ́lá tó fi iṣẹ́ náà rán sí ìran Yorùbá. Ọ̀dájú àti ìkà ni àwọn olóṣèlú ìlú agbésùnmọ̀mí Nàìjíríà tí ó ń fi agídí jẹ gàba lórí ilẹ̀ wa. Kò sì sí ohun rere kankan tí ó lè ti inú ìlú náà jáde mọ́. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. A ò rí jù báyìí lọ lónìí. Kí a tó máa lọ, kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ilẹ̀ Gẹ̀ẹ́sì olè
lábẹ́ àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a gbé yẹ̀wò lónìí ni ipò yíyàn. dókítà kọjá ààyè rẹ̀ látàrí ìjẹgàba. àṣemáṣe China. àpò ìrẹsì látàrí ebi kẹ̀. ìyà ò dáa lára. a ò rí ìròyìn tòní jù báyìí lọ ẹ kú kalẹ̀.